Ẹ̀yin èèyàn ilé, èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tẹ̀lé bí a ṣe gbọ́ ọ̀. Wọ́n ní kábíyèsí fẹ́ lọ sí ọ̀dọ̀ Queen Naomi ní Àkúrẹ́ láti lọ rí Queen Naomi. Wọ́n nígbà tí wọ́n gbọ́ wípé Captain Ọ̀pẹ̀bí ó fẹ́ lọ rí grandmother ní Àkúrẹ́. Wọ́n ní bí kábíyèsí ṣe gbéra nìyẹn o. Bí a ṣe gbọ́ ọ̀. Wọ́n ní bàbá wo eré ńlá bí wọ́n ṣe fẹ́ máa lọ sí Àkúrẹ́. Wọ́n ní bí àǹtí wa Canada bó ṣe fa owó bàbá wo eré ńlá nìyẹn. Wípé kí bàbá wo eré ńlá kó má ṣe nǹkan tó ń ṣe fún Queen Naomi fóun o, torí òun ò kí ń ṣe àwọn olórí tó kù. Wọ́n ní ó ní kábíyèsí ò lè lọ sí ibi tí kábíyèsí ń lọ. Ẹ̀yin èèyàn dé ẹni tí ò tí ì dolórí nìyẹn o, tí wọ́n tí ì fẹ́ òun nítorí kábíyèsí fi màálù mẹ́ta ránṣẹ́ sí àwọn fámílì wọn, àwọn náà ti kára wọn kún ìyàwó. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bí àǹtí wa Canada bó ṣe fa ọwọ́ bàbá wo erin ńlá nìyẹn pé bàbá wo erin lò lè lọ sí anywhere nítorí òun ò kí ń ṣe àwọn olórí tó kù tó jẹ́ pé nǹkan tó bá wù ló ń ṣe pẹ̀lú wọn. Wọ́n ní bí kábíyèsí ṣe ti àǹtí wa Canada wọ́n ṣe ti dànù nìyẹn tí wọ́n gba Àkúrẹ́ lọ. Wọ́n ní bí kábíyèsí ṣe gbọ́ wípé Captain Ọ̀pẹ̀bí ti dé láti wá kí grandmother wọn. Wọ́n ní Captain Ọ̀pẹ̀bí tẹ́lẹ̀ kìdẹ̀ ń wá wípé ṣùgbọ́n gbà tí ọ̀rọ̀ Queen Naomi ti rí bó ṣe rí ni wọ́n ti ń wá yọjú sí grandmother wọn lóṣooṣù. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tán ní bàbá wo erin ńlá pé ṣe ni wọ́n gba Àkúrẹ́ lọ o, tí wọ́n lọ jókòó sí ọ̀dọ̀ Queen Naomi tán láwọn fẹ́ bá Queen Naomi sọ̀rọ̀. Bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí ò ní láti lọ sí Àkúrẹ́ yẹn. Wọ́n ní ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ Captain Ọ̀pẹ̀bí ni kábíyèsí fi lọ jókòó sí Àkúrẹ́ o. Tí wọ́n ṣáà ní àwọn fẹ́ rí Queen Naomi, àwọn fẹ́ bá Queen Naomi sọ̀rọ̀. Wọ́n ní kábíyèsí jókòó títí ọjọ́ fi lọ. Tó fi wàásù ẹ̀ pé Captain Ọ̀pẹ̀bí gan ò lè wá síbẹ̀ mọ́. Wọ́n nígbà yẹn ni kábíyèsí tó kúrò ní Àkúrẹ́. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé èyí tó lágbára. Ọ̀rọ̀ àǹtí wa Canada yìí ó lágbára díẹ̀ o. Nítorí wípé bàbá wo erin ńlá ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré. Kò dẹ̀ sí nǹkan tí èèyàn kọ́kọ́ lè sọ wípé kí wọ́n má lọ rí Queen Naomi. Bẹ́ẹ̀ náà ni a gbọ́ tí wọ́n ní kí Queen Naomi jọ̀ kí wọ́n lock èyí tí wọ́n fi sí Royal Mansion. Wípé nítorí kábíyèsí a lè máa wá síbẹ̀ láti wá máa sinmi. Ṣùgbọ́n nǹkan tí ò yé mi ni pé ìgbà tí kábíyèsí ń béèrè lọ́wọ́ Queen Naomi pé kí ló dé tí Queen Naomi kúrò ní Royal Mansion. Wọ́n ní Queen Naomi ní pé níbo ni. Wọ́n ní ìgbà yẹn ni ò kì í ṣe gist tí mò ń sọ yìí. Nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni mò ń sọ fún yín o. Wípé Queen Naomi ń béèrè lọ́wọ́ kábíyèsí pé níbo ni Péjú wà. Wọ́n ní torí ìgbà yẹn Péjú wà nínú palace. Wọ́n ní kábíyèsí ò dẹ̀ sọ nǹkan kan fún Queen Naomi. Wọ́n ní ara nǹkan tó mú Queen Naomi kúrò nínú palace nìyẹn nínú Royal Manor. Nǹkan tá a gbọ́ nìyẹn o allegedly. Ṣùgbọ́n ní ìsìn kábíyèsí ń bẹ Queen Naomi wípé kí Queen Naomi kàn dáríjà wọ́n kàn padà wá sí inú palace. Ṣé inú palace tí gbogbo àwọn ìyá ẹ̀ tí wọ́n kó wọn jọ sí ní Queen Naomi fẹ́ padà wá? Kò lè ṣeé ṣe nítorí wípé Queen Naomi ò fẹ́ wàhálà. Wọn ò dẹ̀ lágbájá jẹ́jẹ́ wọn ni wọ́n ń lọ. Ẹ mọ̀ pé àwọn olórí tó kù competition upon competition náà ń ṣe nínú palace kábíyèsí. Wọ́n dẹ̀ lẹ́mìí ìjà. Ṣùgbọ́n Queen Naomi ò lẹ́mìí ìjà. Ìtorí ẹ̀ Queen Naomi ò lè padà wá sínú palace o. Tí Queen Naomi bá wà ní Royal Mansion ní Lekki ó sì bẹ́tà kán jókòó síbẹ̀.
ṣùgbọ́n wá sí inú palace yẹn pẹ̀lú gbogbo àwọn tẹ́ ẹ kó síbẹ̀ ó máa difficult láti ṣe bàbá wo erin ńlá. Ẹ̀yin náà ẹ mọ̀ wípé gbogbo àwọn tẹ́ ẹ kó jọ yìí wọ́n like ìjà. Recently la gbọ́ pé àǹtí wa Emma àti àǹtí wa Canada ń jà. Tó ń jà lórí ọ̀rọ̀ apartment tó jẹ́ pé kì í ṣe ibi tó yẹ kẹ́ ẹ dúró sí. Tẹ́ ń jà lórí apartment alápartment. Ṣé ẹni tí ò tí wọnú palace nìyẹn o? Ẹni tí wọ́n ti fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó nìyẹn o. Wọ́n ń gbé fúnra wọn with fire by force ni. Àwọn méjèèjì láàrin àǹtí wa Emma àti àǹtí wa Canada. Bàbá àwọn erin ńlá náà lọ kó gbogbo wàhálà yìí náà lọ kó o sí inú palace wọn nítorí pé jẹ́jẹ́ ni wàhálà dúró. Ẹ̀yin lẹ lọ fa wàhálà fúnra yín. Ọlọ́run fún yín ní obìnrin tó jẹ́ pé ó lè fi yín lọ́kàn balẹ̀. Ó lè múnú yín dùn. Ó ń fún yín láyọ̀. Ó ń fún yín ní ìfọ̀kànbalẹ̀ ṣùgbọ́n ẹ ní rárá ẹ fẹ́ o. Ẹ ní àwọn tó yẹ pé wọ́n máa gbé wàhálà wá lójoojúmọ́. Lẹ fẹ́ kó sínú palace yín. Queen Naomi dẹ̀ yẹra. Wọ́n rọra fi yín sílẹ̀ wọ́n ń wò yín ràn. Ọ̀dọ̀ Queen Naomi yìí lẹ wá ń sáré lọ. Ọ̀dọ̀ Queen Naomi lẹ ń sáré lọ lọ́tùn lẹ ń sáré lọ lósì. Lẹ ń sọ pé ẹ fẹ́ rí Queen Naomi. Kí ni ẹ fẹ́ bá Queen Naomi sọ tẹ́ ẹ tí bá Queen Naomi sọ tẹ́lẹ̀ rí? Kò sí nǹkan tẹ́ ẹ tí sọ fún Queen Naomi rí. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ ẹ dúró sórí ẹ̀. Ẹ dúró sórí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ fún Queen Naomi. Nítorí ìgbéyàwó tẹ́ ẹ ń ṣe níìsín, ìgbéyàwó Queen Naomi ló yẹ ká máa plan. Kì í ṣe ìgbéyàwó àǹtí wa Canada. Bẹ́ẹ̀ ṣe ń gbà tí Dr. Elizabeth náà nìyẹn. Ìgbéyàwó Queen Naomi ló yẹ ká máa plan. Tẹ́ lọ gbé Dr. Elizabeth wá sínú palace. Ní ìsìn àǹtí wa Canada lè tún sáré tẹ̀lé kiri. Ẹ dẹ̀ fẹ́ kí Queen Naomi dákẹ́ kó máa wò yín. Gbogbo nǹkan tẹ́ bá ti ṣe kó ṣáà máa wò yín. Kò ṣeé ṣe náà. Èèyàn làwọn náà ẹ̀jẹ̀ ló ń ràn lára wọn kì í ṣe wọ́n ń ṣòkúta. Àdúrà mi ni pé kẹ́ ẹ tètè gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé kó tó di pé ó lè tó. Àdúrà mi nìyẹn. Kábíyèsí. Nítorí wípé Queen Naomi ò deserve gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Because àwọn kan náà ní kẹ́ ẹ fẹ́ gbogbo àwọn ìyàwó ẹ̀ ó wù yín lẹ fẹ́ gbogbo wọn. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o. Sí wọn ni kábíyèsí tó lọ ń bá Queen Naomi. Wọ́n lọ jókòó síbẹ̀ wọ́n rojọ́ lórí ọ̀rọ̀ àǹtí wa Canada. Bá ti ẹ̀ ṣe gbọ́ gan wọ́n nítorí àwọn Nàìjíríà tó wà ní Canada tán ti tì mọ́lé. Àwọn fẹ́fẹ́ àǹtí wa Canada kó fi help àwọn láti send gbogbo wọn padà sí Naija. Kí ni ti yín pẹ̀lú gbogbo yẹn kábíyèsí? Ṣé marriage yín ṣé kò jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ ohun ìwúrí fún yín ni? Ṣé láti fẹ́ Queen Naomi ṣé inú yín ò dùn láti fẹ́ wọn ni? Tẹ wá nítorí àwọn tó wà ní ẹ̀wọ̀n ní Canada ìtorí ẹ̀ lẹ fi fẹ́ àǹtí wa Canada. Èmi ò feel pé ìyẹn wá important o. Kò wá important tó. Nítorí àwọn tó wà lẹ́wọ̀n wọ́n ṣẹ̀ náà fi wà lẹ́wọ̀n. Tí wọn ò bá ṣẹ̀ nílùú onílùú wọn ò ní fi wọ́n sẹ́wọ̀n. Nígbà tán dẹ̀ ti wà lẹ́wọ̀n yẹn wọ́n ní láti serve time wọn ń bẹ̀. Ẹ̀yin kọ́ lẹ wá máa ní pé nítorí ẹ̀ lẹ fi fẹ́ àǹtí wa Canada kó bá yín make sure pé wọ́n release wọn wọ́n kó wọn wá sí Nàìjíríà. Ṣé tó bá dé Nàìjíríà ṣé wọ́n ní máa ṣe àwọn ìwà burúkú tó lọ ń ṣe nílùú onílùú náà ní Nàìjíríà? Ẹ̀yin èèyàn lé wọ́n ní ẹlẹ́ṣẹ̀ kò lè ṣe láì máa jìyà ẹ̀ṣẹ̀ náà. Nítorí ìṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ìtorí ẹ̀ náà fi ń jìyà lọ́hùn. Kábíyèsí èmi feel pé ọ̀rọ̀ ẹ̀yin àti Queen Naomi ló yẹ kẹ́ ẹ mójútó. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè á kọ́ bàbá wo erin ńlá wọn ṣe o. Nítorí pé ọkàn wọn wà lọ́dọ̀ Queen Naomi ṣùgbọ́n àwọn tí wọ́n kó mọ́ra wọn ò fẹ́ kán rí ìmí Queen Naomi rárá. Gbogbo wọn ń ja ìjà tara wọn ni.
àfi kí ọlọ́run elédùmarè kó ṣọ́ wa ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ bá a ṣe gbọ́ nìyẹn allegedly nítorí pé mi ìbá kábíyèsí gbénu palace nǹkan tá a gbọ́ la wá torchlight sí lórí social media mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi orúkọ mi ní Máṣọlá Yorùbá ni à ń sọ lórí channel yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa àti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn létẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí òkè òkè ní ọlá yín á máa lọ ọ̀wọ́ la yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV. Love you all.